yegede ó ti ṣẹlẹ̀ àwọn Haúsá Fúlàní gangan lọ ní apín báyìí o yegede ojú tì wọ́n ojú ti gbogbo yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró àwọn Haúsá Fúlàní lọ tó fẹ́ apín báyìí o ta ló sọ bẹ́ẹ̀ nínú fídíò yìí màá fi hàn yín ẹ wá gbọ́n tí ìmáàmù ilẹ̀ Yorùbá tó sọ nípa Yorùbá nation kí ni tó wí ẹ wá gbọ́ o ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn ẹ máa bá mi ká lọ nínú fídíò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ìjọba Nàìjíríà ìjọba APC tí olórí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Muhammadu Buhari tó ń darí ẹ̀ òun gan mọ̀ wípé àwa Yorùbá nation amilẹ̀ tìtìtìtì ó kàn wọ́n lára gbogbo struggle tá a gbá ní 2021 ó milẹ̀ tìtì nílẹ̀ Nàìjíríà nílùú Nàìjíríà tí wọ́n mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀. mo fẹ́ fi dá yín lójú nínú fídíò yìí wípé àwọn Fúlàní Haúsá fúnra wọn gan wọ́n ń fọkàn sí pínpín àwọn Àrẹwà àwọn Fúlàní Haúsá wọ́n ń fọkàn sí pínpín ní Nàìjíríà ṣùgbọ́n wọ́n fẹ́ fi òkò kan wọ́n fẹ́ fi pẹyẹ méjì ẹni ìṣàwò wọ́n mọ̀ yín tán fẹ́ ṣe báyìí wọ́n wò wípé ṣé káwọn tẹ̀lé Àtíkù àbí káwọn tẹ̀lé olóyè Bọ́lá Ahmed Tinubu ní APC ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ bíi 2 sí 3 sí 4 báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ èèyàn nínú APC ló ti lọ sí PDP láti lọ sọ̀pọ́ọ̀tì Àtíkù Abubakar ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti kúrò nínú APC láti lọ sọ̀pọ́ọ̀tì Àtíkù Abubakar nítorí wípé àwọn Fúlàní Haúsá ò ní fẹ́ ni tiwọn sílẹ̀ àwọn Fúlàní Haúsá yìí in tí wọ́n ń sọ ni wípé ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ń gbé wọ òṣèlú nínú Nàìjíríà òun ló ń kan wọ́n lóminú ẹni ìṣàwò ṣẹ̀rántí wípé àwọn òbí tó jẹ́ ti Labour Party àwọn Yíbò wọ́n gbárùkùtì wọ́n dẹ̀ rí wípé àwọn yúùtù Nàìjíríà wọ́n gbárùkùtì Òbí tó fi mọ́ gbogbo àwọn Yíbò pátápátá wọ́n ti ń rí handwriting lórí wall wípé ó ṣeé ṣe o kí Òbí yìí lọ wọlé wọ́n dẹ̀ rí pé Bọ́lá Ahmed Tinubu rèé àwọn ọmọ ibi táwọn ti máa yẹgi mọ́ lẹ́sẹ̀ bó bá tiẹ̀ wọlé wọ́n ti gbé èṣù kan tì í lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe Ṣètìmà lèṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti mọ ibi tán ti máa yẹgi tán bá ti yẹgi tán Ṣètìmà á máa bọ́ síbẹ̀ ta ló wá ń ṣèjọba ṣèbáwọn náà ló tún ṣèjọba lọ ṣùgbọ́n àgbà tán ti rí handwriting lórí wall wípé ó ṣeé ṣe kí Òbí wọlé àwọn náà wọ́n fi òkò kan wọ́n fẹ́ fi pẹyẹ méjì wọ́n wò wípé tó bá ti lè jẹ́ wípé Òbí ló fẹ́ wọlé o àwọn náà ṣe tán fún pínpín àwọn náà faramọ́ pínpín kàkà tí Òbí ó fi di president Nàìjíríà wọ́n fọwọ́ mọ́ pínpín kí Nàìjíríà pín kí Yorùbá máa lọ lọ́tọ̀ kí àwọn Yorùbá nation kọ́ lọ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni kí àwọn Àrẹwà àwọn Haúsá Fúlàní kọ́ máa lọ lọ́tọ̀ ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. What is coming to do? Then let's separate. Let's go our different ways. Already I know some people are in the court asking for referendum. Then we rather allow that referendum to go. So we shall have our Arewa nation, Odua and Biafra and whatever. Then let's separate. Let's go our different ways. Ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín? Ṣé ẹ rí wípé ọ̀rọ̀ ti ṣe orí ẹrù báyìí? Ṣé ti gbọ́n tí àwọn Àrẹwà yìí àwọn Haúsá Fúlàní ṣe gbọ́n tán sọ? Ó dà bẹ́ẹ̀
ó dà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ wípé ká dìbò fún Tinubu nílẹ̀ Yorùbá wípé gbogbo ohun tó ṣe, gbogbo ohun tó ń bí àwọn ọmọ Yorùbá nú pátápátá ṣé ń gba ìgbà EndSARS la fẹ́ sọ ni, ṣé ń gba EndSARS la fẹ́ sọ ni, àbí ìgbà COVID tí wọ́n kó palliative tí wọ́n kó pamọ́, tébi ń pa mẹ̀kúnnù, tébi ń pa aráàlú. Ó dùn àwọn Yorùbá gidigidi nígbà tá à ń ṣe agitation, ẹ mọ gbogbo àwọn èèyàn tó gbẹ̀mí mì lórí ọ̀rọ̀ agitation, lórí ọ̀rọ̀ demonstration, bó ṣe wá àtàkì lólóyè Sunday Igboho. Wọ́n wá ń bẹ̀ wálẹ̀ Yorùbá báyìí wípé ká dìbò fún APC, ká dìbò fún ọmọ Yorùbá tiwa. Ó dà bẹ́ẹ̀ káwọn tó ti kú kán ti kú lọ, àbí káwọn kó ti kú kí tí wọ́n gbé aláàdìbò fọmọ Yorùbá ẹgbẹ́ wa. Ṣùgbọ́n ṣé ìbò Nàìjíríà, ìbò tandi, ìbò fege, ṣé wọ́n máa kà á? Àwọn Haúsá Fúlàní wọ́n ti mẹ́ni tó máa dìbò fún, wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ wọn lábẹ́nú. Àtíkù Abubakar ó ní wọ́n máa dìbò fún. It is high time ká mọ̀ wípé òfegè ní ìbò Nàìjíríà. Tá a bá nípa àdìbò fún olóyè Bọ́lá Ahmed Tinubu, ẹ̀bẹ̀ làwọn èèyàn ń bẹ̀ wípé ẹjọ́ ọmọ wa ni, ẹjọ́ ṣe àní ó mọ̀ ṣe. Ṣùgbọ́n ṣáwọn Fúlàní ṣé wọ́n máa fún láàyè láti ṣèjọba? Ọ̀rọ̀ Yorùbá nation tá à ń pariwo yìí òun ni solution. Kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ju Yorùbá nation lọ. Bá a bá máa tanra wa jẹ ni. Kò sẹ́ni tó bá àwọn Haúsá Fúlàní ṣe tó kẹsẹ̀ járí. Ṣebí ààyè ni Àfọ̀njá gba Álímì nílọrin, ó gbà láàyè, ó mà ràn lọ́wọ́ mà ní o. Ṣùgbọ́n Álímì ló ṣekú pa Àfọ̀njá. Kí wá ní ìbáṣepọ̀ àwa Yorùbá pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀? Àwọn ọ̀dàlẹ̀ làwọn Haúsá Fúlàní, látayébáyé ló ti jẹ́ ọ̀dàlẹ̀ fọmọ Yorùbá. Ẹ wò gbésí ayé tí wọ́n ń gbé nílọrin, táwọn kan tó ń kílèmù pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá. Nígbà tẹ́ ẹ gbọ́ nù tàn pé Álímì òun ló ṣekú pa Àfọ̀njá, Àfọ̀njá ràn lọ́wọ́ ni la gbọ́ nù ìwé ìtàn. Kí wá ní ìbáṣepọ̀ àwa Yorùbá pẹ̀lú àwọn Fúlàní Haúsá báyìí? Tí àwa Yorùbá tá wá ran kankan wípé a fẹ́ dúró sínú Nàìjíríà, táwọn olóṣèlú ìran kankan pa a fẹ́ dúró sínú Nàìjíríà, mi ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jù báyìí lọ. Ẹ jẹ́ ń gbégetì bẹ́yẹn àwò gédéǹgbé. Ẹgbọ́n tí bàbá ìmáàmù ilẹ̀ Yorùbá sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ wo fídíò yìí ráńpẹ́. Wọ́n fẹ́ padà wálé, ọ̀tẹ̀ tó bá wá wálé tó wá di pé Pásítọ̀ Gbénga rèé, ọmọ Jésù Pásítọ̀ Gbénga rèé. Torí pé ibi tá a bọ́ rẹ̀sì dé, ẹ má jẹ́ wọ́n fẹ̀sì tàn yín. Torí pé àwọn wèrè ẹlẹ́sìn kẹ́kọ̀ọ́ láyé, à ń sọ̀rọ̀ pé ká Ọlọ́run ní fájà aláhùn kù sánà àwa, òun dá ewé àjẹ́ òbàlẹ̀ àtẹyọ àtàrẹ pé kẹ́ ẹ máa lò kẹ́ ẹ máa fi dìfẹ́ǹdì ara yín. Yóò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Àwọn àfáà wèrè ká wá kóra wọn jọ. Àwọn ní àràmù sójú àràmù ni bòròró fi kọ́. Ọlọ́run ní kẹ́ ẹ sìn mí mọ́ṣáláṣí ẹ ti sìn. Ẹ bá fẹ́ sin lóhùn ẹ̀kọ́ ní chọ́ọ̀chì. Bọ̀tí kí ló fi dìfẹ́ǹdì ara rẹ̀? Ó ní nǹkan ṣẹ̀ǹbáyé lọ́wọ́ ni o. Òun la dì mọ́ra yìí o. Ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ni o. Tábàdé yìí àlejò ẹ̀kọ́ mi lọ rí. Kò sóògùn bọ́nù Quran, kò sínú Báíbù, ewé àti egbò, Ọlọ́run dá fáwọn ìyá wa àtàwọn bàbá wa. Lọ́mọ fi sọ pé òrìkú tákù, gbogbo ọ̀tá Yorùbá nation wọ́n lọ yọ àdá nílùú Àbújá
wá sọ fún ọ pé àdéhùn ni wọ́n yọ. Bàbá kí adá ọba kọ̀. Ẹ mọ̀ fi para yín ni o. Ayé títí mọ bí owú. Òjò ńlá. Tí ikùn ẹlẹ́dẹ̀ ló sùn. Bó ṣe rí náà nù. Ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín ráńpẹ́ yìí? Mo appreciate bàbá ìmáàmù ilẹ̀ Yorùbá yìí. Ó ti ṣiṣẹ́ takuntakun, a dẹ̀ ń ríṣẹ́ ọwọ́ bàbá yìí wípé ó gbìyànjú. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá yìí pé kó lọ síwájú. Ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o. Ẹ ní fojú sunkún ọmọ. Ẹ ní gbọ́mọ gbìn bí ò ṣe bí ọmọ. Mo appreciate bàbá ìmáàmù ilẹ̀ Yorùbá yìí wípé ó kú iṣẹ́ takuntakun. Ó kú gbìyànjú nílẹ̀ Yorùbá. Bàbá yìí ti ń tẹ̀lé olóyè Sunday Igboho, ó ti ń tẹ̀lé bàbá wa Bánjí Akíntóyè, ó ti ń tẹ̀lé ẹ̀rọ Yorùbá Nation. Láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ agitation yìí, bàbá yìí ò dẹ̀ fi tẹ̀sìn ṣe. Kò ṣe fanatic religion ló ṣe. Bẹ́ẹ̀ lára àwọn pastors míì tó jẹ́ pé wọ́n wà nínú Yorùbá Nation yìí, a dẹ̀ ń fìfẹ́ bára wa lò. Bẹ́ẹ̀ lára àwọn ìṣẹ̀ṣe tá a jọ ń fìfẹ́ bára wa lò. Èyí yìí túmọ̀ sí wípé tá a bá gba Yorùbá Republic, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta la máa fún láàyè pẹ̀lú ìfẹ́. Nítorí pé ìlú tí ò bá ti sí ìfẹ́ kò lè sí ìlọsíwájú. Ìlú tí orílẹ̀-èdè tí àwọn olórí tó bá wà ń bẹ̀ tí ò bá ti ní ìfẹ́ aráàlú, tí ò sì ní ìfẹ́ aráàlú rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sáwọn ọmọ àtìyàwó tó ní sínú ilé, tí ò bá ti ní ìfẹ́ náà pẹ̀lú àwọn aráàlú tó ń ṣe ìjọba lé lórí, ìlú náà ò lè rí lọ síwájú. In tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nìyẹn, nítorí pé àwọn olórí tó wà ń bẹ̀, àwọn politician, ìfẹ́ tá ní sọ́mọ wọn àtìyàwó wọn ká ní ìfẹ́ tí wọ́n ní sí aráàlú. Ìyẹn là ń sọ wípé irú ẹ̀ là ń fẹ́ nínú Yorùbá Nation, Yorùbá Republic tá à ń jà fún yìí. Ìfẹ́ tí àwọn olóṣèlú tó bá wà ní Yorùbá Republic tó bá ní, even òfin máa ti dè wọ́n, constitution máa ti dè wọ́n. Kò sí bá a ṣe máa gba Yorùbá Nation tá à ní fààyè gba ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kó jọba pẹ̀lú ìfẹ́. Mo appreciate bàbá ìmáàmù ilẹ̀ Yorùbá yìí wípé a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé kò ní rẹ̀ yín. A ṣe struggle yìí dé ibi ayọ̀, dé èbúté ògo. Ojú òde ní ti gbogbo wa, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe agitation Yorùbá Nation, ẹ̀yin bloggers ni o, ẹ̀yin tẹ́ ń ṣe analysis lórí ọ̀rọ̀ Yorùbá Nation, bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ yẹ pé ẹ wà tẹ́ ẹ dúró gbẹngbẹng pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè, bàbá wa Sunday Igboho Adéyẹmọ Òòṣà, tẹ́ ẹ dúró tì wọ́n àtẹ̀ntàmọ̀ tó pé àwọn míì wà tó yẹ pé Yorùbá Nation yìí wọ́n support ẹ̀ ṣùgbọ́n wọn ò fojú hàn. Gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin ará Amẹ́ríkà, ará Canada, Dublin, London, bẹ́ẹ̀ ni gbogbo Europe pátápátá tó fi mọ́ọ̀lù Germany, France, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé o, ojú ò ní tì yín, ẹ ní gbọ́mọgbìn bí ò ṣe bí ọmọ. A máa fèyí ṣe lọ, a máa dágbére fún yín pé ó dàbọ̀, ó dìgbà kan ná. Yorùbá Nation shall surely stand one day.